wọ́n fẹ́ lé ifá wọlé sẹ́rí ṣe ni. Pressure ti wà. Gbogbo ìgbà tó. Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ ọba lánàá ọba lónìí ọba títí ayé àìnípẹ̀kun ọ̀rọ̀ ìlú Ìlọrin ọgbà ń tọ́ yẹ ká máa sọ̀rọ̀ láti ìṣẹ́jú sí ìṣẹ́jú. Kódà bá abárẹ́ lómi lórí afẹ́fẹ́ tí ọba níṣẹ́ mọ́ ọ̀rọ̀ ìlú Ìlọrin tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ o. Àṣírí Ìlọrin ètú kí ló dé táṣírí Ìlọrin fi ń tú báyìí? Ìdí tí àṣírí Ìlọrin ti fi ń tú ń mẹ́nubà ń ṣàlàyé ẹ̀. Gbogbo wa pátá la mọ̀ pé gbogbo ẹni tí ọba ti jogún kógún ìtànkítàn ní ọmọ pa. Ọ̀rúnmìlà aláàtò ni òtúrúpọ̀ndí ó lónìí awíjọ́ wọn ló tùrúpọ̀ndí lọ́jẹ̀bi. Ọlá àtúwíjọ́ wọn ló tùrúpọ̀ndí wọn ni ló tún jẹ̀bi. Ọ̀rúnmìlà ní lóhun Ọ̀rúnmìlà aláàtò tóun mú òdòdó tó fi sọba ewé ó mú tẹ̀tẹ̀ ó fi sọ̀run rẹ̀ ó mókun ó fi so lórí omi ó mú ọ̀sà ó fi sípò kejì. Síbẹ̀síbẹ̀ wọ́n tún lọ́rùnmìlà ò sáyére wọ́n lẹ́là ò sáyére ẹ̀ lásìta kó sì lọ sóde ọ̀run. Ilé ayé wa dàrú àwa ṣẹ̀ṣẹ̀ tó ń rawọ́ pé ẹ̀là dákun rọ̀ wá má bínú bá sẹ́ bá mumi omi mọ́ tán nu asẹ́ni bí gèrè bá mumi omi a sì tán nù gèrè bóbìnrin bá lọ sọ́jà ìtàn mọ́ tán ni. Ọ̀rúnmìlà má bínú sí wa ọ̀rọ̀ Ìlọrin dọwọ́ rẹ. Gbogbo ẹni tí bá ti ń bẹ́nu amòkùn sí kàrin àjò bẹ́ẹ̀ tí wọ́n bá tún ṣe má jẹ́ káṣírí wọn bò. Aládé takùn wá nínú ilé tí wọ́n ti pa ènìyàn 13 nínú ilé tí wọ́n ti pa ènìyàn 13 káṣírí 14 ó tó wá tú ilẹ̀ rẹ́rẹ́ ti rún. Àmọ́yé èèyàn ni ó ti tinú ilé ń jáde tẹ́mi wọn ti tinú ilé ń bọ́ tọ́yẹ́ pé wọ́n ti da bàtà wọn nù. Ìgbà tí bàtà sún wọn láti máa lọ rèé kó dànù ńlọsẹ̀kù 13 hùn. Báwọn òbí tí wọ́n bí ọmọ tí wọ́n bá dá bàtà rẹ̀ mọ̀ ńkọ́. Bí wọ́n bá wá ní káṣírí ọwọ́ á tú pé gbogbo ibi tí wọ́n ta ẹran èèyàn 13 ń sí pé gbogbo wọn làwọn máa kó mélòó ni ó kù ní Islam. Àṣẹ́bẹ̀ ṣe ń fún gun mọ́sẹ̀ṣe tẹ́ ẹ sọ pé ìṣẹ̀ṣe ohun aburú ni àárí babaláwo kan tí wọ́n kó mọ́lù. Ẹ̀yin tí ẹ jẹ́ babaláwo ẹ dákun ẹ já ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lákòókò yàrá ń ta wọ́n ẹ má jẹ́ wọn kó amọ́ rọtírọtì tí ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ ọ̀dọ́dọ̀ wa o. Kání ti babaláwo ni ariwo ti gbilẹ̀ jù báyìí lọ wọn ò ní dákẹ́ wọ́n mọ̀ sọ pé ìdíre o ẹ̀sìn tí wọ́n fi àgbàre o ṣé Islam tẹ́ fi àmọ́ ṣe rèé. Inú ilé kan ṣoṣo wọ́n dictate bàtà ẹsẹ̀ obìnrin 13 lábẹ́ òrùlé kan wọ́n ti balẹ̀ jẹ́ fónílé. Àdúgbò yẹn tí wọ́n ti ṣiṣẹ́ láabi bẹ́ẹ̀ wọ́n ti bàdúgbò jẹ́. Sáwọ́ sọ pé àwọn ará àdúgbò yẹn á sọ pé wọ́n wà vigilant ni. Ọ̀hún lẹ́ran èèyàn Ọ̀rúnmìlà jẹ́ ó yé wa bẹ́ẹ̀ kéèyàn jẹran èèyàn ọ̀hún ni. Kí ló mú yàtọ̀ kéèyàn lo ẹran èèyàn ẹran tọ́rùnmìlà fi ṣẹlẹ̀ wọ̀ fún wa ó nídìí ń bẹ nínú fà. Ṣùgbọ́n n ti ń jẹ́ orí nínú ìṣẹ̀ṣe orí ìṣẹ̀ṣe ò ṣe é yàn jẹ kò ṣe é fojú tẹ́ḿbẹ́lú ẹ má fojú tẹ́ḿbẹ́lú orí ìṣẹ̀ṣe mọ́. Bẹ́ẹ̀ bá sì kíyèsí ó yẹ kẹ́ ẹ mọ̀gbà tí ìṣòro ti ń dé o. Mi ò fẹ́ bá wọn kà ní o. Ó yẹ kẹ́ ẹ mọ̀gbà tí ìṣòro ti ń dé ó yẹ kẹ́ ẹ mọ̀gbà tí làlúrí ti ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí mo mú wá lónìí pé bí àṣírí ṣe ń tú nínú ìlú Ìlọrin àṣírí ẹ̀ mọ̀ tú bá ń tẹ́lẹ̀. Ibi ẹ ti pọ́ ọmọ kìíní ẹ pọ́ ọmọ kejì ẹ pọ́ ọmọ kẹta ẹ pọ́ ọmọ kẹrin ẹ pọ́ ọmọ karùn-ún. Bẹ́ẹ̀ nínú àwọn tí wọ́n pa wọn a máa sọ pé ogun Fúlàní lọ́gbẹ́lòmíì lọ wọ́n kidnap ẹni nílùú tó jẹ́ pé wọ́n ti rán mọ́ lọ sílé ẹ̀kọ́ táwọn ọmọ ọlọ́mọ lọ rèé kàwé ńbẹ̀ kọ́mọ ọlọ́mọ wa lọ sílùú Ìlọrin kéèyàn ó sì tán kó sì pa ẹ̀yin náà sì rán mọ́ ṣe fẹ́ gbábọ̀ wọn. Ẹ wo gbogbo àwọn èèyàn tó ti nípìn inú orí inú ẹsẹ̀ inú abọ́dì inú jọ̀bọ̀jọ̀bọ̀ inú ọyàn inú ojú ara ètílẹ̀ bá mọ́ wọn ni wọ́n fọyàn rẹ̀ lọ́wọ́ fi yòókù lẹ̀ àwọn wo ni ń gé afa Black Yorùbá Nation mo gbé fún fídíò tẹ́ ṣe ní àná ẹ sòótọ́ ọ̀rọ̀ pọ̀nbélé ẹni tí wọ́n bá sọ pé ta lẹni àkọ́kọ́ tó jẹ́ pé wọ́n máa ń lo ẹran èèyàn tí wọ́n fi máa ń ṣògùn owó ẹlẹ́yin àáfàá ni mo gbé fún yín ẹ sọ̀rọ̀ dáadáa torí pé èèyàn tí bá ti ń sòótọ́ ìmọ̀ sọ̀rọ̀ èmi dẹrú ni tí n bá ti mọ̀ pé tí lágbájá ń sọ òótọ́ ni àáfàá tí mo tún gbé fún báwọn àáfàá Jackman pípọ̀lọpọ̀ ń tẹ̀ ń ṣeun inú tọ́lọ̀ wọn bá yọnu sí ni bẹ́ẹ̀ bá sọ pé ẹ̀ máa kéwú ẹ̀ máa dán lóhùn àwọn ní ń tútùkùtù ẹ ṣe tẹ̀lé torí pé aago ìlú òyìnbó kò ṣeé wò fún tiwa ń bí ìgbà tó jò ń rọ̀ nílùú òyìnbó a lè fi òjò tí wọ́n gbé kà ń bí a lè sì lè fi gbìngbàdo òòrùn wọn ti mú lọ́hùn a lè fi dákọ ń bí èyí ò máa ṣe déédéé pé ìmọ̀ àjọsìn wọn lọ́hùn kódà kì í tó ṣe wákàtí kankan náà lájọ́ jọ wà a lè fi sínú ọ̀ngọ́ bá ń bí bí wọ́n bá sọ pé Islam ní a máa jàjà wọn nírú ajá tí wọ́n ń bẹ̀ yẹn so bẹ́ẹ̀ bá ń sọ̀rọ̀ pé Islam ní kò sọ pé ká máa jàjà ṣé ajá àwọn òyìnbó tí wọ́n máa ń sìn tí wọ́n tọ́jú ẹ̀ sẹ́yìn ni wọ́n bẹ̀ fóògùn kò séèyàn tí wọ́n máa ṣírú ajá bá náà tí wọ́n sọ pé ajá lọ rí pa fóògùn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ so tọ̀dọ̀ tí wọ́n nu ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́tí fẹsẹ̀ bàjẹ́ máa lọ bẹ́ẹ̀ kì í ṣe màálù lágbọ́njú bá ẹ ńlá ni ẹ béèrè pé kí ni ń jẹ́ ńlá kò sí ẹ ńlá mọ́ wọ́n ti pa ẹ ńlá run màálù ni ẹ ń gbé wá ẹlẹ́dẹ̀ tán bàbá wa ń sìn
tọ́jẹ́ tiwa ẹlẹ́lẹ́dẹ̀ ọ̀dà wọ́n wá kó ẹlẹ́dẹ̀ àgíríkì wá a máa lọ rèé oúnjẹ á fún wọn ọ̀tá koyún ẹ sì ń jẹ sàwámà àbí ẹ sì jẹ ẹlẹ́dẹ̀ dey play Èdùmàrè má jẹ́ ní ọgọ́ ọgbọ́n ká lè máa rí tú jẹ bí iṣu à ń kówó gegele la fi ń tọ́jú ẹlẹ́dẹ̀ wa ń tún wọ́n tóun àti màálù wájọ́ ń fi gágbága nínú owó wọn ládìẹ ìbílẹ̀ ọ̀dà kò sádìẹ ìbílẹ̀ àmọ́ bá a bá dọ́jà ní ìsìnkú afẹ́ra adìẹ wọ́n ń ta àkùkọ adìẹ kan ní 50,000 naira n ti lọ sí déédéé ẹgbẹ́ brẹ́là kìí ṣe pé nǹkan míì torí pé kò pọ̀ mọ́ ni èyí tó ń kálukú bá sì ní ọ̀tà ọ̀pọ̀lọpọ̀ ti ń dá pọ́tìrì sílẹ̀ sídìí ìbílẹ̀ mọ́ ẹdìẹ tí wọn tọ̀hún là ń sìn owó gẹ́gẹ́ la fi ra ń jẹ bóò ni ò ṣe ní wọn ewúrẹ́ ni ò sí mọ́yìn àwọn àmọ́ yẹn lọ́kàn bóyá bàbá rí ewúrẹ́ bàbá rí yẹn rà mọ́ a lè ra súráká ṣé súráká jẹ́ran tí a ẹja padà síbi ètà àníhùn ẹja padà bẹ́ẹ̀ inú ẹran tí ọ̀wọ́n rárá nígbà kan ẹlẹ́dẹ̀ ni Yorùbá nation tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n bá rí èmi èkì ń látàkókò lọ mọ̀ kí àtijọ́ pàdé tó bí ẹ̀mejì bí ẹ̀mẹ́ta ń fojú dáadáa wò yín ẹ mọ̀ kí látàkókò lọ ètò ẹ̀sán ọ̀rọ̀ dáadáa ni pé ẹni àkọ́kọ́ tí máa lo ẹran èèyàn tásìrí wọn tún fá kò ṣeé bò mọ́ orúkọ babaláwo mélòó ni á dá kò ṣeé bò mọ́ àwọn mùsùlùmí ní lò lẹ́yìn náà lọ́kàn christian àwọn pastors ẹ wo bí wọ́n ṣe mú wọn. Ifá ní bọ́ọ̀bà jóníṣẹ́ kó o jóníṣẹ́ Ọ̀rúnmìlà ní bọ́ọ̀bà jólùṣẹ́ kó o jólùṣẹ́ èyí tó o bá fẹ́ ṣe jẹ́ káyé ọmọ pé ló ń ṣe o. ara mi nínú Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà jẹ́ kó yé wa pé agbára owó ọ̀kadà àmúlọ̀pọ̀lọpọ̀ babaláwo ṣe ń ṣe jẹ́jẹ́ sẹ́bẹ̀ rí ní kinní kan rìn àjò tó ṣẹlẹ̀ ní Anambra àbẹ́nugun ló tẹ̀lé ṣẹlẹ̀ ní tí ọmọ kan mú ọmọ ọdún 6 tó mú lọ láti ìlú Ìlọrin again tó lóun fẹ́ lọ fi ṣoògùn owó ẹ̀yin ará Ìlọrin ẹ jẹ́ àkíyèsí o ẹ jẹ́ àkíyèsí pàápàá jùlọ èwo ni yín ní tó ń jẹ́ Abdulrahman torí ọ̀rọ̀ Rahman yìí ò yá mọ́ Abdulrahman lẹ́ni ọ̀pá yẹn tọ́pa girlfriend ẹ̀ nílùú Ìlọrin ó tó tà fún Abdulrahman tẹ́ ẹ bá sì gbàgbé wọ́n bá ṣẹjọ́ nílùú Ilé-Ifẹ̀ Abdulrahman Adédoyin ẹ dákun ìtumọ̀ Abdulrahman kí ni ìtumọ̀ rẹ o kọ́mọ jẹ́ pé ọkọ̀ tí wọ́n jẹ́ ní àfẹ́ tí wọ́n ní jẹ́ ṣòro ní jẹ́ wàhálà ẹ bá ní sọ túmọ̀ rẹ̀ fàyè kí ni ìtumọ̀ Abdulrahman tó fi jẹ́ pé òní kété jìnlọ́fìn ọ̀la kété jìnlọ́fìn ṣé kété Abdulrahman nìkan ní bẹ nínú ọ̀fìn ni ẹ má jà fòní ẹ má jà fi bọ̀lá jẹ́ kí là ń bá ká àfa Abdulhakeem ẹ wá ní torí pé tí wọ́n bá ti fẹ́ pààyàn pé àwọn àfáàní ń ṣoògùn owó fún wọn àwọn ọmọ yahoo ẹni wọ́n ń ṣoògùn owó fún wọn tí wọ́n bá ṣe fún wọn àwọn pásítọ̀ ó ṣe tàbí kí wọ́n lọ sọ́dọ̀ babaláwo kò sí babaláwo tí ń ṣoògùn owó ibi tí mo fẹ́ yọ̀ǹda láìnú. èwo nù yín lọ́jọ́ babaláwo tí ń ṣoògùn kọ́ dìde ńlẹ̀ ǹdẹ má dojú tì á àfa Abdulhakeem bẹ́ẹ̀ bá mọ babaláwo tó bá dájú pé babaláwo ní tòótọ́ tí bá ń ṣoògùn owó ẹ dákun ẹ jẹ́ àmọ́ o àwa fúnra lára wa ká tú láṣìírí kó torí pé yóò wà tú wa láṣìírí. ẹ jẹ́ àmọ́ Ọ̀rúnmìlà jẹ́ yé wa lójú ògbèsà ó ní rere ló pé ìkà ò pé adífá fún Ọ̀rúnmìlà òkìtàn bàbá ní ọ̀tọ̀ olóore nífá rere ló pé ìkà ò pé dífá fún Ọ̀rúnmìlà òkìtàn bàbá ní ọ̀tẹ̀ òsìkà nífá ó ní kì í gbé ẹsẹ̀ wò ohun rere kì í gbé ẹsẹ̀ wò ara ẹ̀kọ́ tọ́rùnmìlà jẹ́ yé wa nù ó ní tí ń jẹ́ rere ó ní kì í gbé ó ní ká máa lọ rèé ṣe ó jẹ́ kó yọ pé kò sí nǹkan kan níbi ìkà ọdẹ ìpọdẹ jayé ẹ dákun básìrí mi ọba tiẹ̀ tó tún nílùú Ìlọrin ẹ mọ̀jọ̀ jẹ́ ti pàyàpàyàn ní ọmọ tó túmọ̀ ẹ mọ̀jọ̀ jẹ́ pé ti pàyàpàyàn ní ọmọ tó túmọ̀ nítorí pé àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo àwọn ọmọ tá à ń pa yìí àwọn náà ni ẹ̀yìn wa lẹ́yìn ọ̀la kí la mọ̀ tí wọ́n jẹ́ kí la mọ̀ tí wọ́n yà bẹ́ẹ̀ sì ni mo ti sọ lọ́pọ̀lọpọ̀ gbà mo ní babaláwo ọmọ tí ń jòògùn owó babaláwo ọmọ tí wàá dipọ́ bájá ayélujára tí ń jẹ̀gbẹ́ lókù àkọ́kọ́ nínú tí òjò wọn gbé Islam fún wa gẹ́gẹ́ bí èdè wa èdè Lárúbáwá tí wọ́n gbé wá wọ́n ní agbára láti pe jíínù oògùn tí wọ́n máa ń pe jíínù yẹn àlùjànnú tí wọ́n máa ń pe ọmọ bí ṣe gba èèyàn nílànà mùsùlùmí jíínù ó ti ní bí wọ́n ṣe pé babaláwo ọmọ oògùn owó àbí sáà lẹ́kọ̀ọ́ ni sáwọ̀ kẹ́kọ̀ọ́ ni níbo ló wà mélòó náà babaláwo tí ẹ bá jẹ́ pé àánú tà ń rí gbà táwa náà fi ń dẹni abiyì ẹni pàtàkì láwùjọ táyé mọrírì babaláwo ayé ti mọrírì tiyín náà lọ ẹ padà sẹ́yìn ẹ lọ rèé tó ayé ọ̀ mọrírì yín mọ́ babaláwo olókùúta yọ mọ̀mọ́ rírì òkè láyé wa federal might yẹn láìpẹ́ láì jìnnà agbára tí babaláwo tó ibi agbára yín wà nù àlèkúrà lágbára ẹ̀yin ẹ̀ má náwó ìjọba má káwọ́ ẹni tó dúró tì nínú àwùjọ kíjọba má fún yín lówó mọ́ wọ́dún tẹ́tí ń gbowó ìjọba ń bọ̀ ẹ rẹ́gísítà Islamic Association of Nigeria ńlẹ̀ fi ń gbowó lábẹ́ ìjọba Christian Association of Nigeria ẹ mọ iye tẹ́ ti fi gbà lábẹ́ ìjọba lówó tẹ́ ti ná àárín 100 ọdún lónìí tó bá jẹ́ pé lórí ìṣẹ̀ṣe nìkan níjọba bá náwó lé ní wọ́n bá náwó sí àti ìgbàntẹ́ ẹgbà bó lọ́bọ́ sórí tí náà kí o ṣe ẹ̀yin babaláwo tẹ́ ẹ bá ń jẹ́ jìnnàdù tẹ́ ẹ bá ń jẹ́ ràṣídì ẹ lọ rè dá padà owó bàbá àjẹ̀bú ni o toríjọ́ tí lálẹ́ ọ̀bà lù takutu ọ̀bà wu kí wọ́n má bàa ṣe pèyìn ní babaláwo ẹjẹ́ á mọ̀ ìyàtọ̀ láàrin mọ́gàjí àti mọ́gàrà ayé a máa mọni nípa orúkọ kò síran haúsá tí ń jókòó mùsùlùmí méjì nínú wọn jókòó tiwọn haúsá kan
wọ́n sì jókòó sílámù kan lọ́dọ̀ tí wá ń bí àti ń jẹ lápapọ̀ léè tí ó sì yẹ kó rí bẹ́ẹ̀. ńgbà tí bàbá wo olúwo tó sọ̀rọ̀ ńgbà kan àwọn babaláwo èèyàn náà fi ń ṣètùtù wọ́n ń pa àwọn èèyàn àwọn ọmọ tẹ́ ń pa yẹn àwọn ọmọ ọjọ́ ọ̀la wa ni bẹ́ẹ̀yàn bá ṣe pa ọmọ lórí ìrìn àjò èyí tí kábíyèsí olúwo ọba sọ̀rọ̀ kó sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ayé tí ẹrẹ tí tó lúwo fẹ́ sọ torí pé bí tẹ́ ẹ fojú sí ọ̀nà gbàbẹ̀ èèyàn pààyàn àwọn anìràn lọ ilé ẹjọ́ kí lọ kàn lé ẹjọ́ tẹ̀ jẹ́ kí ọmọ wọn jẹ́wọ́ ẹ sì bẹ̀rù ọlọ́run ẹ̀yin náà lẹ́ mọ́ kọrin lẹ́ mọ́ sọ pé ẹ̀dá ẹ wúwáré nítorí ọ̀la ẹ̀yin Islam ẹ wúwáré nítorí ọ̀la ẹ̀yin adájọ́ ẹ wúwáré nítorí ọ̀la ẹ̀yin agbẹjọ́rò ẹ wúwáré nítorí ọ̀la ẹ̀yin ẹlẹ́rìí mo fẹ́ sẹ̀rí lágbájá kó rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ẹ wúwáré nítorí ọ̀la ẹ̀dá ènìyàn ló pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfọ́ Ọlọ́run kí ló tún kù tẹ́ tún fẹ́ sọ fún wa gbogbo bíi tí wọ́n pọ̀ ọmọ mẹ́tàlá ń sí tọ́wọ́jà àrìn àjò yẹn déédéé kásìrí ó tú ẹjí ó tú wàláhì kò ní kẹ́ni kankan ní Islam mọ́ ẹ kó wàlẹ́ mo tún pè ẹni bá sì pé wàlẹ́ lórí iná méje ní ọwọ́ bá dọ́gba ọdọ́rùn dey play iná mélòó lọ gangan lọ́lọ́run ọba dá ṣé gbogbo ọ̀run pátá iná ní wọ́n fi dá ni iná méje iná 1 iná 2 iná 3 ayé mélòó wá lẹ́yìn tó bá ṣe dára ayé mélòó wá ní ọjẹ́ o àlùjànnà mélòó ní lọ o ń lọ sí àlùjànnà Firdaus yàásí bèbí ti ṣẹ́jú Olódùmarè bèbí ti ṣẹ́jú etí ń jẹ́ ìṣẹ̀ṣe orí wọn ò ṣe é yàn jẹ ẹ stop ṣe bẹ́ẹ̀ ẹ má bà ṣẹ̀ṣe lórúkọ jẹ́ mọ́ ó dìgbà tí abanijẹ́ bá tó dẹ́kun bàjẹ́ ọjọ́ ńlá ṣe kí ni ẹ wọdún tẹ́ ti ń bà ṣẹ̀ṣe jẹ́ tí iná bẹ̀rẹ̀ àti máa bàjẹ́ nù kò ní pin lórí yín nìkan o yóò tún ṣẹ lórí àwọn ọmọ yín bó ni ò ṣe ní ṣẹlẹ̀ ńgbà tá a fa yanu gbàgà ọ láwọn ọmọ kéwù ni wọn kẹ́kọ̀ọ́ ó ní tí wọ́n bá kẹ́kọ̀ọ́ ọ láwọn ọmọ tí wọ́n jọmọ sínétọ̀ ó ní ẹ sàsí wọ́n má lè sùn wọ́n má lè wo ó ní wọ́n gbé wá ó ní ẹ máa fẹ́ mọ wọn kí wọ́n máa fẹ́ mọ olówó torí pé wọ́n lówó nítorí owó ni wọ́n ṣe máa fi àwọn ọmọ ẹ wo tí ẹ̀ ń kọ́ àwọn ọmọ lẹ́yìn yín lẹ́kọ̀ọ́ pé ni kí wọ́n máa ṣe tí wọ́n bá rọ ọmọ olówó kí wọ́n sàsí kọ́ mọ́ lè sùn kọ́ mọ́ lè gbádùn ẹ̀yin tẹ́ jẹ́ senators èèyàn náà rẹ̀ bu wa ẹ̀ fura bẹ́ẹ̀ bá tiẹ̀ ń lọ bẹ́ẹ̀ pẹ́yìn tiẹ̀ lọ rèé ṣáájú ẹ̀ má mọ ọmọ yín lọ kódà ẹ̀ má má ya lọ bẹ́ẹ̀ bá má ya lọ gbérógbé ẹnu kíyàwó yóò délé kọ́ mọ pàáfàá ni ilé fọ̀rọ̀ aláàjì ṣeré aláàjì dáa kíyèsára bíyàwó rẹ̀ bá ti ń sọ fún ọ pé aláàjì dáa ṣé ẹ ti pàlájì tó bá jẹ́ pé onírun ọlétí lẹ́ẹ̀mẹ́ta kó o tó sọ lẹ́ẹ̀kan mọ̀ pé ìtì lọ́wọ́ nù babaláwo ìtì ń jẹ́ babaláwo kọ̀ wá síjọ́ tí wọ́n ti rà máa sọ wọn ò dáko oníṣègùn rí babaláwo náà lọ́ràn ká dá ká tù ìsìn níṣẹ́ tá a gbé dání k'Olódùmarè kan ràn wá lọ́wọ́ á tù á bà fún wa wàá mẹ́wàá ní dẹni tí ò sí níbẹ̀ orúkọ mi ò yí padà Evangelist Adéfá ìwà lẹ́sìn ire o.